sáré gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ò ní ríjà àwọn bloggers tí wọ́n tinú òkùnkùn wá tí wọ́n ṣiṣẹ́ fún òkùnkùn. ọ̀rọ̀ Agbala Gabriel kì í ṣojú lásán o, kì í ṣojú lásán. ogun mẹ́ta ló dìde sí Agbala Gabriel ní ẹ̀kan ṣoṣo. mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà rere kẹ́ bá wa fi àdúrà ran Agbala Gabriel lọ́wọ́. kì í ṣojú lásán. ogun àkọ́kọ́ ó ní ogun àwọn mùsùlùmí kan tí wọ́n ní Agbala Gabriel ń fi charity programs tó ń ṣe ó fi ń gba àwọn ọmọ àwọn sínú Christianity. àwọn èèyàn dúró lásán, àwọn èèyàn wọn ní àwọn bloggers tí wọ́n ń lò láti bà Agbala Gabriel jẹ́. wọ́n dẹ̀ ní àwọn spiritual steps tí wọ́n ń take láti máa gbàdúrà àti Agbala Gabriel pé kọ́nà tẹ́ ṣubú. ìpèníjà àkọ́kọ́ nìyẹn. sẹ́rí ìpèníjà ìkejì ó ní ilé tí Bíbélì sọ wípé ó máa dìde sí àwọn Kristẹni. Bíbélì sọ wípé kì í ṣe àwọn ẹlẹ́rara ní à ń bá jìjàkadì bí kò ṣe àwọn aláṣẹ bí òkùnkùn ayé yìí. So if you're a man of God, you must always prepare yourself for this. Pé inú òkùnkùn lè dùn sí ẹ. And ọ̀nà kọ́nà náà máa gbà. They can use anyone around you. They can use any of your relatives. They can use any of your friends. They can use any of your church members. So, ó ní a gbọ́dọ̀ gbàdúrà fún Agbala Gabriel. Ṣẹ̀wárí kẹta, ó ní àwọn tí Agbala Gabriel ń ṣoore fún tó ràn lọ́wọ́ through charity organization ẹ̀. Tí àwọn ogun tó lé àwọn yẹn kiri, tí wọ́n wò wípé ẹni táwọn ti rò páyé ẹ̀ ti bàjẹ́, ó dọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ rẹ́dẹ̀ jáde, inú wọn ò lè dùn. Ẹlòmí àti pé inú ilé ẹ̀ ni wọ́n ti sọ wípé kò lè jẹ́yàn. Ẹlòmí àti pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ní kò lè jẹ́yàn. Ẹlòmí ìyàwó ẹ̀ tó rẹ́rìn tó tẹ̀lé wá gbà tí Agbala Gabriel ṣe donation tó ń kọ́ fún donation fún yẹn gan ló ń ṣe tó sọ pé kò lè jẹ́yàn. Gbogbo wọn wá fọwọ́sowọ́pọ̀. Àwa connect ara wọn. Àwa bá ogun Ọlọ́run jà. Mi sọ pé wọ́n bá Agbala Gabriel jà. Wọ́n bá àwọn ogun ọ̀run jà. Wọ́n bá àwọn ogun ọ̀run jà. Ṣùgbọ́n Bíbélì sọ ní ìwé Ìfihàn. Ó ní bí ẹnikẹ́ni bá ní ká lọ sínú ìgbèkùn, inú ìgbèkùn ni yóò lọ. Bí ẹnikẹ́ni bá ní ká fi pa ní dàgbà fipá, a kọ́ wípé kò sí àlàáfíà fi èèyàn búburú. Gbogbo ẹ̀yin èèyàn bíi Dẹ́síbẹ́lì, ẹ̀yin èèyàn bíi ẹni mọ́ oṣó tẹ́ ẹ dìde ogun tara tàbí ti ẹ̀mí sí Agbala Gabriel. Ọlọ́run ṣetán láti bì í ṣubú. Torí mo ti jókòó, mo ti rò ọ̀rọ̀ yẹn pé kí ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́. Ọlọ́run dẹ̀ sí mi ní iyè. So ìwọ tí wọ́n bá ń lò, sórí mo súnmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi, mo mọ àwọn nǹkan táwọn èèyàn máa ń lò láti gbé wọn ṣubú. Mo mọ bí àwọn èèyàn ṣe máa ń gang up láti gbé wọn ṣubú. So that is why pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Agbala Gabriel yìí, mo mọ̀ pé irọ́ ni. Mo mọ̀ pé àwọn èèyàn ṣe kí ni wọ́n àwọn ẹni bí yẹn connect ara wọn ni. Ó tẹ̀ tó ìyá yẹn ó díjọ́ kan lé ní tèmi àti ẹ̀sìn máa wà pọ̀. Mo fẹ́ wá play voice note kan fún yín ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ ẹ̀mí, ẹ̀yin bàbá wa nínú Olúwa, ẹ̀yin ìyá wa nínú Olúwa, ẹ̀yin tí Ọlọ́run ń lò ní tòótọ́, ẹ bá wa fi àdúrà jagun lórí Agbala Gabriel. Ẹ wá iná lé àwọn ọ̀tẹ̀ lórí. Ẹ wá iná lé àwọn ọ̀tẹ̀ lórí. Ṣé rí tí a bá jẹ́ kí wọ́n tètè gba ìdájọ́ yẹn, wọ́n á rò pé àwọn jẹ lọ. Ẹnikẹ́ni tí ìbá jẹ́ àtẹ̀yàn mímọ́ tó bá dìde ogun sí Agbala Gabriel, Ọlọ́run tó fi Jésíbẹ́lì sí ẹ̀sín tájá jẹ òkú ẹ̀, ẹni á ṣẹ̀sìn ara ṣẹ̀sìn ẹ̀mí. Ọlá àwọn wòlíì ìgbàanì bẹ́ẹ̀ ló sì máa rí. Ọlá àwọn tí ẹ̀yin olúbi yìí, ọlá àwọn èèyàn mímọ́, àwọn èèyàn rere, àwọn ẹni ẹ̀mí tẹ́ẹ̀tì wà ibi sí káàsìrí tó ṣẹ̀wá máa túbà yìí. Ọlá àdójú tí ẹ̀yin olúbi yìí. Mo fẹ́ analyze voice note yẹn tí mo ti padà jáde sí tó ní òun àti tó ní voice note conversation kan láàrin àti ìbùkún wípé
ìbùkún pé àdéhùn tó wà lárùn àti ìbùkún táwọn bloggers kan gbé jáde tí mo ti wá sọ wípé òun ká Agbala Gabriel àti ìbùkún. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ gbọ́ o, mi ní sọ̀rọ̀ báyìí bọ́ ẹ farabalẹ̀ gbọ́, máa play kí n tó wá padà analyse, ẹ máa gbọ́. lóòótọ́ ni mo ká pásítọ̀ Àgbàlá àti ìbùkún ìyàwó mi lẹ́gbọ́n ní bẹ́ẹ̀dúmù. ìyàwó ẹ̀ mọ̀ yóò kí sí ìyàwó ẹ̀ má gbé ìyàwó ẹ̀ mọ̀ jọ. iṣẹ́ ìyàwó mi máa rà ọ̀ nígbà yẹn. ṣé ti gbọ́ ṣé ti gbọ́ nǹkan tó fẹ́ bèrè lélẹ́yìí o àwọn pípì rò pé wọ́n rò pé àwọn apò níbi tàwọn voice note àkọ́kọ́ tó kọ́kọ́ play yẹn níbi tí Muyideen ti sọ pé àdéhùn kí ló dé tí wọ́n play response ìbùkún fún wa. Ó dàbí pé kí n accuse ẹnìkan pé lágbájá nígbà tí mo ká ẹ tó jí owó mi o ti gbàgbé nǹkan tá a jọ sọ. Ṣé mọ̀ pé ó yẹ ká gbọ́ response ẹni yẹn ká lè mọ̀ bíyá mò ń parọ́ mọ́ ni bíyá mo parọ́ bíyá mo frame ọ̀rọ̀ yẹn ni. Ẹ wá yẹ ká gbọ́ response ìbùkún. Báyà ìbùkún kan wọ́n lé pè ní pé níbo ló ti ká wa àdéhùn wọn lájọ́ ṣe wọn ìjẹ́ ká gbọ́. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Àwa kọ́ọ̀tì response ìbùkún sẹ́yìn. Response pé nǹkan tí wọ́n dẹ̀ kọ́ọ̀tì sẹ́yìn bẹ́ẹ̀ ni pé ibi tí ìbùkún sọ pé níbo ni àwọn tíjọ́ ṣàdéhùn ta ló ká mọ̀ pé nǹkan tí wọ́n kọ́ọ̀tì sẹ́yìn nìyẹn. Àwọn ilé iṣẹ́ ìkọ́sẹ̀ blogging ni. Àwọn ilé iṣẹ́ ìkọ́sẹ̀ ẹmọ sọ nígbà tí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kàn bẹ́ẹ̀ sí social media àwọn náà kẹ́rù pé àwọn máa fi blogging bàtà àwọn èèyàn jẹ́ ó mọ bí táwa ìgbọ́ táwa ti wà ní media ni kó tó di pé social media ṣẹ̀dẹ̀. Kì í sàwọn eléyìí ẹ wo gbogbo nǹkan tí wọ́n ń pọ̀ kí ló dé tí wọ́n jẹ́ ká gbọ́ response ìbùkún ọkọ̀ tẹ̀ sẹ́yìn tó ń bọ̀ pé èpè ní ìbùkún wọn lépè ní pé aláyé ń bọ̀ làwọn ti lọ dúró níbo òní wọ́n kọ̀ tẹ̀ sẹ́yìn yẹn wọ́n fẹ́ ká gbọ́ wọ́n fẹ́ ká sì rí tú wọ́n ń gbé tí Muyideen nìkan kiri èèyàn méjì ń sọ̀rọ̀ lórí fóònù ẹ jẹ́ ká gbọ́ ti other side ẹgbẹ́ ti accusation tí Muyideen fún ẹ wá gbé nǹkan jáde ṣé bóyá ká jẹ́ ká gbọ́ ti ìbùkún ìyẹn làá fún wa mọ̀ bí òótọ́ ni nǹkan tí ìbùkún bá sọ as a response la máa fi mọ̀ bí òótọ́ ni ẹ̀gbọ́n ẹ lọ́mọ nínú òkùnkùn yìí tẹ̀sí sagbára yẹn àárọ̀ ọ̀run máa tún yín kámbẹ̀ àárọ̀ ọ̀run ó máa tún yín kámbẹ̀ inú Ọlọ́run máa tún yín kámbẹ̀ gbogbo ẹni tá a bá fẹ́ kí Àgbàlá Gabriel ṣubú ẹ máa ṣubú tọmọtọmọ ni lágbára Ọlọ́run ọba kí ló dé ẹ ṣiṣẹ́ bí yẹn ní òkùnkùn ẹ tó bá gbé wá gbangba Ọlọ́run máa fi ń sẹ̀sìn Adámadé lórúkọ mi ẹ bá mi share fídíò ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn ẹ táàgì wọn ìfẹ́ àmì òróró ní àwọn wòlíì ayé àti tí ọ̀run á bá gbogbo yín jà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Àgbàlá Gabriel ṣubú ẹ bá mi share fídíò ẹ má dẹ̀ gbogbo láti follow page mi ó dàbọ̀.